Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Yorùbá kì í mọ yìí tí wọ́n bó bá bọ́ sọnù wọn a máa sáré ká ẹni tó tara ilé ẹ̀ lọ́pọ̀ kò ní ríra bódò wọn o Ìgbòho wá ní akọni tó ń jà fitafita kí Yorùbá ó lè kúrò lóko ẹrú ọ̀tá ẹ̀ ó gbolẹ̀ jẹ́ ní. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí pẹ́ tó kú dédé àkókò yìí níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi láti máa gbọ́ mi. Arélùmọ́ bí owó ọ̀rọ̀ yín náà ló tún dé tí ó tún sọ lówó ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́. Akandọ̀rọ̀ Ayékòǹkò lórúkọ mi. Àjàó àrò ni mi Awíkòǹkò aṣọ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe. Ẹ̀kẹ́ ni mi ọmọ adó fọ́ ti lé gbanyin. Òtítà ilé ọmọ arẹ́rù mẹ́sàn. Ayẹ́rẹ́ ọmọ yẹ́kú ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹ́dò. Yín tó fún pin bí ẹ̀gbọ́n òwúrẹ̀ ọmọ yẹnu. Orin tí mo kọ́kọ́ play hun by popular demand ní kí n pè é torí pé ẹ̀gbọ́n mi kan ló send voice note sí mi láàárọ̀ yìí ìkànnì àwọn olólùfẹ́ Àkàndọ̀rọ̀ Ayékòǹkò wọ́n ní orin kan ń bẹ tí mo ṣe fún lórí Sunday Adéyẹmọ pé orin ọ̀hún kí n dákun kí n máa bá wọn play ẹ̀ lórí program mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní tí mo sọ fún wọn ni wípé mo dúpẹ́ lọ́wọ́ wọn torí ìmọrírì ni pé kò sí wàhálà màá gbìyànjú so ìyẹn ló jẹ́ kí n lọ wá track yẹn jáde ó nìkan kọ́ àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ well lẹ́tà kan ló tẹ̀ mí lọ́wọ́ fídíò kan sì tẹ̀ mí lọ́wọ́ fídíò yẹn mo ti ń ṣe bí ẹni pé kò ní túmọ̀ tàbí kọ̀ọ̀kan mi tàbí pé gbogbo ajá tó bá gbóni lọ́nà ọjà kọ́ là á dá lóhùn mi ò fẹ́ sọ nǹkan kan lórí ẹ̀ tipẹ́tipẹ́ but lo and behold ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wá bẹ̀rẹ̀ sí ní sẹ́ǹdì ẹ̀ sí mi ẹlòmíín sọ wípé kò yẹ ká dákẹ́ gbogbo ọ̀rọ̀ kọ́ ló lésì nígbà míì tàbí ká pé gbogbo ọ̀rọ̀ ló lésì ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ kọ́ là á fèsì sí kó tó di pé wọ́n tẹ̀síwájú ẹ jẹ́ kí n lo few seconds láti kẹ́dùn ikú àbúrò wa kan tó ń jó lórin fújì Mọ́tọ́lá ní Mọ̀rúfù òun náà la gbọ́ ròyìn ìbànújẹ́ láìpẹ́ yìí nípò dágbére fáyé ṣé bí kú ṣe pààyàn náà nù ó jíǹjìǹjì bí gbogbo wa ṣe jí ó lọ síbi àríyá lónìí gẹ́gẹ́ bí ìròyìn tí ń tẹ̀ mí lọ́wọ́ ó délé ó wọ balùwẹ̀ ni wọ́n lọ ṣubú nù balùwẹ̀ Tọ́lá ní ṣe bẹ́ẹ̀ ní kò gbọ́ ọdún ayé ẹ̀ ó fọmọ fìyàwó
fi òbí fi ẹbí fi ará sílẹ̀ lọ ròyìn ìbànújẹ́ gbáà ni torí kí lọ́jọ́ orí ẹ̀ ó jẹ́ nǹkan tó dùn yàn tó bá yàn lọ́kàn jẹ́ ṣùgbọ́n alápàdúpẹ́ bí ọlọ́run ọba mi ò sí adìẹ ọlọ́run ọba ni gbogbo wa ó kó wa nú àgò ni ilé ayé tá a wà yìí inú àgò ló jẹ́ bàbá káàdì ẹnu àgò yìí tó bá mú wá ẹsẹ̀ láti náwó mu ó ń dágbére fáyé lọ́ntì ẹnu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo wa o adìẹ ọlọ́ọ̀ni wa ní tó bá wù nínú rẹ̀ nínú wa ní mú pa lójoojúmọ́ ẹni tí ọ̀wá ní kú tó kú bàbá rẹ̀ ò ní dìgbòrò sí àwáyé kú ò sí gbogbo àti dágbádá ẹ̀ ọjọ́ tí kú ọ̀pá wá lẹ́nìkan kan mọ̀ ibi tí kú ọ̀pá wá sí ni òye kó wá irú ikú tí ọ̀pá wá ni òye oníràwọ̀ ẹni tí kú kàn ni ọ̀sẹ́ni tó lè sọ láàrin wa n bá ti sọ̀rọ̀ débẹ̀ hàn ni mo máa ń rántí orin Aláwìyé Ẹ̀gbá táníkù kan kó wá wí táníkù kan kó wá sọ ẹ̀ẹ́dẹ̀rí ìsẹ́ni fẹ́ kú bẹ́ẹ̀ kẹ̀rí ikú wá bẹ̀sẹ̀ so mọ̀rúfù kọ́lọ̀hún bá adẹ́lẹ̀ fún kọ́lọ̀hún ó mèpẹ̀ burúkú kò lójú ẹ̀ gbogbo tó fi sílẹ̀ kọ́wọ́ bàjẹ́ ọmọ kan kọ́lọ̀ nínú àánú ẹ̀ kó bá wa dáàbò bò ẹbí ará kọ́lọ̀hún tù wọ́n nú so mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí ọ̀rọ̀ lóye Sunday Adéyẹmọ Ìgbòho la fẹ́ sọ lẹ́tà kan tẹ̀mí Barkley God bless you baba mi ò ní wáyé tì now like I said mo wá lẹ́nìkan sọ fún mi pé orin tí mo ṣe fún Chief Sunday Adéyẹmọ Ìgbòho kí n dákun kí n mọ báwọn play ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo ètò tí n bá ń ṣe kọ́ ni yóò jẹ mọ́ Ìgbòho ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ báyìí pé tí n bá ti fẹ́ ṣe program tó jẹ mọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho màá máa play ẹ̀ kò sí ní téèyàn kan ṣe fún Ìgbòho tó pọ̀ jù Ìgbòho wọ̀ tí ó deserve jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nǹkan míì ni ó jọ lójú àwọn ẹlòmíì so God bless you ẹ jẹ́ kí n sáré play àwọn tracks yẹn kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ God bless you bẹ́ẹ̀ ṣe wọlé wọn bá ń pín program yẹn o mò ń bẹ nínú àánú àtòrí ọ̀fẹ́ Ọlọ́run ni o ẹ fún mi ní gift o ẹ ra sticker fún mi o ìbànújẹ́ ò ní kàn yín ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ ní dolówó àná ẹ sì ní nàkan tán kẹ tó rí kan lágbára Ọlọ́run. Akọni tó ń jà fitafita kí Yorùbá ó lè kúrò lóko ẹrú ọ̀tá ẹ̀ ó bulẹ̀ jẹ́ ní. Ìgbòho hero wá ní. Akọni tó ń jà fitafita kí Yorùbá ó lè kúrò lóko ẹrú ọ̀tá ẹ̀ ó bulẹ̀ jẹ́ ní. Lára 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 lára. Yorùbá kì í mọ yìí tí wọ́n tó bá bọ́ sọnù wọ́n máa sáré ká ẹni tó tara ilé ẹ̀ lọ́pọ̀ kò ní ríra bódò wọ́n o Ìgbòho hero wá ní.
akọni tó ń jà fitafita kí Yorùbá ó lè kúrò lóko ẹrú. ọ̀tá ẹ̀ ó kò lè jẹ́ ní. mo sọ wípé nínú orin yẹn mo ní Yorùbá kì í mọ yìí tiwọn tó bá bọ́ sọnù wọn máa sáré ká ẹni tó tara ilé ẹ̀ lọ́pọ̀ kò ní ìrìrà bódò wọn o. nígbà tí Sunday Igboho ń bẹ láyé tó wà láàyè appreciate ẹ kì í appreciate èèyàn. ilé ìfáwọn ọ̀tá ẹ̀. la Igboho máa mi kàn èrò ọ̀tá ò lè ṣẹlẹ̀ ọ lórí kò sóhun tó lè ṣẹlẹ̀ wá borí ogun. Ọlọ́run rọ ẹ̀bì àwọn tó kú lọ́gàn o. Igboho máa mi kàn èrò ọ̀tá ò lè ṣẹlẹ̀ ọ lórí kò sóhun tó lè ṣẹlẹ̀ wá borí ogun. Ọlọ́run rọ ẹ̀bì àwọn tó kú lọ́gàn o. now àwọn tíráàkì yìí ò déédéé wáyé nígbà tí wọ́n kọlu ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ni mo ṣe gbogbo àwọn kinní ọ̀hún. ẹ má lè Ìgbòho kiri ẹ má wá kò má sẹ́ni tó ṣe o ẹ má dọ̀dẹ̀rẹ̀ mọ́ o agbẹnusọ ló mà jẹ́ o. ẹ má lè Ìgbòho kiri ẹ má wá kò má sẹ́ni tó ṣe o ẹ má dọ̀dẹ̀rẹ̀ mọ́ o agbẹnusọ ló mà jẹ́ o. La 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 la. Ìjọba balẹ̀ ẹ̀jẹ̀ o. Ìjọba jalè wọ́n pànìyàn. Ìjọba wọlé rẹ̀ lóru. Ẹni tẹ́ kó ní ẹjù sílẹ̀ o. Ẹ má lè Ìgbòho kiri. Ẹ má wá kó má sẹ́ni tó ṣe o. Ẹ má lọ dẹ̀rẹ̀ mọ́. Agbẹnusọ ló mọ̀ jẹ́. Now ìkan wà ń bẹ̀ ẹyọ ọkọ̀ gbére lókùn tí mo fẹ́ play o. kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Yíká náà charity ìdí nìyí 13+1 612 512 9313 Duplam charity quality of life for people worldwide. Gbàdúrà tí wà ń bẹ̀. mi ò ní pẹ́ rárá o. God bless you sir, God bless you ma. Sunday Igboho ta
káfa adéoyè tuntun yorùbá ló ń bà mí lẹ́rù ẹnu tó fi sọ pàdé gan náà fi ń pàdé òtúngún má o Sunday Ìgbòho káfa adéoyè tuntun yorùbá ló ń bà mí lẹ́rù ẹnu tó fi sọ pàdé gan náà fi ń pàdé òtúngún má o. La 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 la. Gbogbo ọmọ Yorùbá ṣẹ́gàlájú sílẹ̀ lẹ́hùn wí o ogun Fúlàní ti dé bòde akíkanjú kan ò lè dogun sẹ́ sẹ́nìkà ti Ìgbòho lẹ́yìn o Ìgbòho káfa adéoyè tuntun Yorùbá ló ń bà mí lẹ́rù ẹnu tó fi sọ pàdé gún náà fi ń pàdé òtúngún mọ́ o. Now, God bless you. Ẹni tó ní kí n play ẹ̀ mo nígbàgbọ́ pé mo ti tẹ́ wọn lọ́rùn báwọn. Now mo wá ní mo rí lẹ́tà kan gbà fólóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Òye yé mi pé lẹ́tà yìí ó ti dọ́wọ́ olóyè Sunday Ìgbòho ṣùgbọ́n mo fẹ́ kó wà establish for future reference. Méjì ló pín sí ìkan wọn ya fọ́tò olóyè Ìgbòho síbẹ̀ tí máa rí gbogbo ẹ̀ ní orí picture topic program yìí. Olóyè Sunday Adéyẹmọ aka Ìgbòho Òòṣà, you have been castigated for creating a content as if it is illegal to create content, because àwọn èèyàn kan sọ pé content creator ní Ìgbòho àwọn tó bí àwọn lẹ́tà yìí lélẹ́yìí. Let me assure you that every ojúlówó ọmọ káàárọ̀ oòjíire I enjoy your content. Honestly, we are enjoying it. Torí pé àríṣe láríkà àríkà ń bàbá rẹ̀ gan. It inspires others to do likewise. I feel you need to hear it from some of us who have been privileged to interact with you these last few years, that your people appreciate your efforts and the person you are becoming. May history remember you for good. You can be assured of one thing: with what you have done and keep doing so far, that no one can accuse you that wọ́n fi ẹ́ joyè àwòdì síbẹ̀síbẹ̀ ò gbé adìẹ. You remind me of the saying that abínibí yàtọ̀ fún ability. There is always going to be the difference between gold and the copper. Àlá tí ń fi okó ọ̀lẹ hàn. May Elédùmarè continue to uphold and guide your path. Jagunjagun yàtọ̀ sí janujanu. Jagunjagun yàtọ̀ sí janujanu. Lóògùn ọ̀fẹ́ o. Ọmọ òrìṣàrà yìí bí Ògúndàmọ́lá. Ṣàngó bí yóò Gèdèǹgbé agbógun gbòòrò of Ìjẹ̀ṣà land. Ẹni tó kọ ìyẹn nu. Ok, ìkan wá látọ̀dọ̀ àwọn Yoruba Nation Global Directorate. So ìyẹn gangan ló gbé mi wá pàṣẹ. Mo kàn fìyẹn sí adjournment ni bí àṣà àwọn ìyá wa. Òní ni 18 July 2026. Òní náà ni wọ́n sẹ́ndì ẹ̀ sí mi. Now, láti Yoruba Nation Global Directorate, òmìnira àti ìfọkànsìn ló wà lára lógo wọn. 18 July 2026, Dear Chief Sunday Adéyẹmọ nísàlẹ̀ bracket Ìgbòho Òòṣà. On behalf of the Yoruba Nation Global Directorate, we write to express our profound appreciation for your exceptional courage, unwavering resolve, and steadfast commitment to the defense of the Yoruba land and the welfare of the Yoruba people. Your courageous actions, inspired by a deep love for our ancestral homeland, have rekindled hope and confidence among Yoruba sons and daughters, both at home and throughout the diaspora. At the time when words too often outweigh action, you have consistently demonstrated that genuine leadership is defined by conviction, sacrifice, and decisive action. You have become a source of inspiration to Yoruba hunters, patriots,
and all those committed to preserving and defending the heritage, dignity, and security of Yoruba land. Every generation produces its own akọni, its own distinguished hero. Okay, ibà náà ni Yoruba Igbo hero wa ni okay, its own distinguished hero. This generation has proudly recognized you as one. Your fearless leadership in securing Yoruba lives and properties serves as a reminder that true heroism is measured not by rhetoric but by selfless service and courageous deeds. We are particularly encouraged that your name will stand alongside those of the great Yoruba warriors and patriots whose sacrifice shaped our history. Figures such as Balogun Oderilo, renowned for his role during the Yoruba Fulani conflicts of the 19th century, Ogedengbe Agbogungboro, the celebrated commander of the Ekiti Parapọ and Yoruba allied forces, and many other illustrious sons of Yoruba land, whose legacies continue to be honored through our history, monuments, and oral traditions, exemplify the enduring spirit of Yoruba courage and resilience. What distinguishes you even further is your refusal to indulge in the politics of pointing accusing fingers. Rather than castigating our referred Kabiyesi, our political leaders, or indeed the Yoruba people in this highly perilous time, you have consistently chosen the more demanding part of constructive engagement. The cooperation and the authority of the Nigeria Federal Government of Nigeria legitimized your actions. Your willingness to work alongside our traditional institutions, political leadership, and the Yoruba people while remaining accountable to those you serve demonstrates uncommon maturity, courage, and statesmanship. It is this approach that makes you one of the most courageous and exemplary leaders of our generation. You are no ológun ríkúsá. You are ọmọ akin tí kò sódó, ọmọ ọkọ tó jẹ́ ogun fún ọmọ àlè. Your principled, disciplined, and lawful approach to safeguarding and restoring security within our ancestral homeland is both commendable and exemplary, reflecting a commitment to justice, unity, and the rule of law. In recognition of your exemplary leadership and distinguished service to the Yoruba nation, it is our humble opinion that your statue shall one day stand across Yoruba land as a memorial and message to our youths and unborn generations. We believe such recognition will appropriately reflect your immense contribution to the protection, dignity, and advancement of Yoruba land. We pray that Eledumare will continue to strengthen, protect, and guide you in all your endeavors. May Eledumare grant you free wisdom, sound health, divine favor, and enduring success in the noble cause to which you have dedicated yourself. Please accept our sincere gratitude for your selfless service, sacrifice, and unwavering dedication to the Yoruba nation. Yours faithfully, Jagun Olatayo Ogedengbe Agbogungboro, Secretariat for and on behalf of the Yoruba Nation Global Directorate. Wọ́n fi contact wọn bẹ̀. Tó mo mọ̀ wípé ẹni tó send ẹ̀ sí mi mọ̀ wípé wọ́n jẹ́ iṣẹ́ wọn láì fọ̀tápè, láì fi tọ̀tẹ̀ sí, láì rántí ọ̀rọ̀ àná, kálí rẹ́nìkan bá ṣeré. So ìdí náà nu tèmi náà ò fi rí nírí pé mo tó tán mo mọ̀ tán tàbí èmi mo tó báyìí mo dà báyìí bí kì í bá sórí ọ̀fẹ́ àtọ́lá Ọlọ́run. So iṣẹ́ Yoruba Nation Global Directorate nu o. Now, having said that, fídíò kan jà rìnrìn lórí ìtàkùn ayélujára. Arábìnrin kan oníbẹ̀lẹ́nu bíi tẹyẹ báyìí, olórí burúkú àtòkò wá balẹ̀ jẹ́ ọmọ ìrankíran kan báyìí. Bẹ́ẹ̀mi ṣe rí mo mọ̀ pé kò lè lọ́kọ ńlé àkọ́kọ́ nu
kò lè lásọrí lórí ìkọ́ ẹlẹ́ẹ̀kejì nu. Ẹlẹ́ẹ̀kẹta wá ni pé ẹ ń bá ti rí ó ti mọ̀ páyé rẹ̀ ti bàjẹ́. Irú wọn là á pè lẹ́ni títí ẹ̀ ti jóná kò ní kó ná mọ́ ti wá. Lọ́kàn rẹ̀ ó rò pé òun fẹ́ kó ná mọ́ ti olóyè Sunday Adéyẹmọ Àdìsá ọmọ Aládìkún. But unfortunately ikú tí ó pàjá ní fámú. Ńgbà wọn ni ó lọ mẹ́kùn wá láàyè kó wá fi bọrí. Because jẹ́jẹ́ Ìgbòho ni Ìgbòho ń ṣe tiẹ̀. Ẹni ara kan ní jíjú awo. Ẹni tí bá wọn ní ìyá mi a ní bí wọ́n bá fọ̀lẹ́ lọ tàbí tí wọ́n bá pè ọ́ lọ́mọ àlè jẹ́wọ́ ọmọ ọkọ. To the best of my understanding gbogbo àwọn tí wọ́n jánu yìí bó bá jẹ́ pé lóòótọ́ wọn lágbára kí wọ́n ń sùn nínú gbó. Ẹjá gbọ́rọ̀ lẹ́nu wúmà yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti sẹ́ǹdẹ̀ sí mi bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn wọ́n lọ yẹ kó lóye Sunday Adéyẹmọ Ìgbòho sùn ẹ̀ sí kóòtù torí àwọn ọ̀rọ̀ tó sọ jáde ń bẹ̀. Mo wá ní Ìgbòho ká gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn sí. Ìgbòho máa rí nírí pé oúnjẹ nu ara ẹ̀ ń yà ni. Lóòótọ́ a lè ráwọn ẹgbẹ́ ajìjàǹgbara tó yẹ kó take a up. Ǹṣe pé ká dúró de Ìgbòho nìkan. Wúmà yìí gbójú ẹ̀ síta nítorí lọ́bẹ̀ tí wàrú ọwọ́ ẹni tó rán olóyè Sunday Adéyẹmọ Ìgbòho níṣẹ́ dé tòrutòru lójú ẹ̀ rí tó fi ń sọ níta gbangba bẹ́ẹ̀ tó fèsì fóònù. Excuse me, tó fèsì fóònù tó lanu pọ̀ngàlà bí ajágbẹran lẹ́bu tó jẹ́ pé ìdọ̀tí ní jáde lẹ́nu ẹ̀ kì í sọ̀rọ̀ because bóun náà ṣe wáyé nìsín òun náà máa láwọn ọmọ àwọn ọmọ rẹ̀ sì ń wòran báyìí ayé rẹ̀ sì ń polúkúrú musu báyìí ṣé táwọn ọmọ ẹ̀ náà bá gbọ́ nǹkan tó ń sọ síta kò lè lọ́kọ ńlé tó bá lọ́kọ yóò kọ́kọ́ béèrè lọ́wọ́ ọkọ ẹ̀ ṣé wọ́n ní wá ṣe nǹkan kan báyìí ṣé kì í ṣe bó lórí burúkú ẹ̀ ṣe wà nísìn ẹnìkan kan lè déédéé gbé fóònù sí wájú tàbí ara wọn náà ni ó sì lè já wọn tí wọ́n fún ní 5,000 naira pé kó ro ń rò fọ́ ní ọjọ́ mọ nǹkan tí ń sọ mọ́ ẹjá gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ kẹ́ má bàa rò pé anjọ́ òun la wí kan kó dá adẹ́ tí ń bùyàn báyìí atọ́jú ẹ̀ pamọ́ ni. Gbàtẹ́mi mọ Sunday Igboho nílùú Ìbàdàn assassin ni o. Ṣé ń gbọ́ ìgbà tó mọ Sunday Igboho nílùú Ìbàdàn ajachin ni o ẹ̀ ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ tó bá wà establish kò tí ì sí ń tọ́ pọ̀ jù ń bẹ̀. Wọ́n fún lówó kó lọ pààyàn ni. Wọ́n máa ń fún lówó pé kó lọ pààyàn ni ẹ mọ bá nóòtì ẹ o ó yẹ kó ṣàlàyé àwọn tó ń fún Ìgbòho lówó kó lọ bá pààyàn àwọn èèyàn tí wọ́n ti pa lójú ẹ ó yẹ kó ṣí ní sísẹ̀ntẹ̀lé fún wa. Ó lọ sóko òun lọ ṣiṣẹ́ kan for 5 hours nǹkan kò fẹ́ lọ síbẹ̀ kò lọ síbi ọ̀dọ̀ àwọn bandits o ẹgbẹ̀gbẹ́ oko tó wà nìbàdàn níbi àdúgbò ẹ̀ ibẹ̀ ló lọ o. Ẹ máa gbọ́ lórí burúkú ó ní Ìgbòho ò lọ sínú oko kò lọ sínú igbó ẹgbẹ̀gbẹ́ oko tó wà nìbàdàn ńlọ lọ everybody mọ̀ oyún inú mọ̀ àṣẹ ẹ̀dí mọ̀ ẹnìkan kò lè ṣẹ̀ṣẹ̀ sọ pé báyìí ni Ìgbòho ṣe rìn ní tí ń bí èmi nù ni pé kí ló bí gbogbo eléyìí loyalty sí Ìbà Gani Adam náà ni èmi ò rò pé Gani Adam ló rán ilé iṣẹ́ mi ò lè ever establish ẹ̀ bẹ́ẹ̀ pé Gani Adam ló rán iṣẹ́ lọ́kàn wọn bílí pa wọn ń gbèjà Gani Adams. Kódà gan-an níbi tí mo rí dé ọmọ Fúlàní kan jẹ́ kó yẹ pé tó bá ti fi dáa ó máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò kó máa bọ̀ wá bá wọn àwọn ò ní pa ó máa ná lálùkì ni pé olórí burúkú ni ó fẹnu já wáyà ni Sunday Igboho ò lè ṣiṣẹ́ kankan ẹ̀kọ́ lẹ̀ o orúkọ mi ni Kẹ́hìndé Díyàolú mo jẹ́. Ó lóun jẹ́ Kẹ́hìndé Díyàolú o ẹ mọ̀ bá nóòtì ẹ o. Ìyá Oòduà Abúlẹ̀gbá. Wọ́n jẹ́ Ìyá Oòduà Abúlẹ̀gbá kò tún lè dábúlẹ̀ ẹ̀gbá gan gbé dáadáa Abúlẹ̀gbá. Ìgbà Gani Adams. Abúlẹ̀gbá Ìgbà Gani Adams. Ok bó bá jẹ́ Ìyá Oòduà wọ́n jẹ́ àwọn ọmọ gbé gẹ́gẹ́ bí abiyamọ tó pe rẹ̀ ní Ìyá Oòduà èyí ṣe bọ́nú gbó kó o lu agbára tẹ́ ẹ ní láti lọ́ọ́ fi gbà wọ́n ọmọ yẹn padà tàbí láti ẹ̀ fi gbìyànjú díẹ̀ kí ló dé tó jẹ́ pábúlé Ẹ̀gbá ló ti ń panu tókítókí kí ló ṣẹlẹ̀ lábúlé Ẹ̀gbá kò sí gbó lábúlé Ẹ̀gbá. So gbogbo awuyewuye tó ń lọ lọ́tún tó ń lọ lọ́sì àbẹ̀ bá wọn dá sí tẹ́lẹ̀. Awuyewuye kí ni ń lọ lọ́tún tí ń lọ lọ́sì. Ó dàbí ẹni pé ti Sunday Igboho yẹn ó ti ń pọ̀ jù. Kí ni Sunday Igboho ṣe tó ń ti ń pọ̀ jù? Kí ni Igboho ṣe
ìjọ́ wo ni Ìgbòho jáde tí Ìgbòho gbọ́ ẹnìkan tàbí tí Ìgbòho jáde tí Ìgbòho sọ̀rọ̀ ń pa ẹnìkan? Ìgbòho ń ṣe tọ̀dọ̀ ẹ̀ fúnra lára ẹ̀. Kí ni ń ka àwọn èèyàn wọ̀nyí lára? ni mo Sunday Igboho nílùú Ìbàdàn magazine ni o wọ́n máa fún lówó kó lọ pààyàn ni ìgbà tó lọ sóko òun lọ ṣiṣẹ́ kan for 5 hours nǹkan kò fẹ́ lọ síbẹ̀ kò lọ síbi ọ̀dọ̀ àwọn bandits o ẹgbẹgbẹ́ oko tó wà ní Ìbàdàn níbi àdúgbò ẹ̀ ìbẹ̀ ló lọ o kódà gan níbi tí mo rí dé ọmọ Fúlàní kan jẹ́ kóye pé tó bá ti bí dáa ó máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò kó máa bọ̀ wá bá wọn àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni olórí burúkú ni ó ń fẹ́ ní jáwáyà ni Sunday Igboho ò lè ṣiṣẹ́ kankan ó fẹ́ ní ó náà fẹ́ ní followers nǹkan tó ń ṣe Ìbà Gani Adams Oòduà bàbá tiwa ni jagunjagun ni wọ́n jagunjagun wọn ń ṣe illiterate. Now Ìgbòho fẹ́ ní followers. Point of correction, Ìgbòho ní followers tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìbà Gani Adams bàbá tí ń ní jagunjagun ni wọ́n ṣùgbọ́n wọ́n kó léńjọ́ ogun dé. Jagunjagun ni wọ́n bọ́ta àrí wọn. Ẹni abájẹ́ làwa mọ̀mọ́ lólóore. Ẹni tá a bá rí ńlá rí. Ẹni tá a rí àmọ́ àrí. Because illiterate ni Sunday Igboho. Illiterate ni Sunday Igboho. According to this òpònú ayérada, ewúrẹ́ sojú bẹ́lẹ́kẹ́, ọmọ ìrankíran ilé onípàrágà kan ni. Lóòótọ́ kò yẹ ká dá lóhùn ṣùgbọ́n yẹ ká kì í lóríkì. Ọ̀rọ̀ tó sọ yẹn amaze mi. Kí náà ń pè ní illiterate? Kí làwọn èèyàn kan ń pè ní illiterate? Kí lẹ̀yin kan ń pè ní illiterate? Bó ṣe yé mi sí, majority believe pé ẹni tí ò lọ sílé ìwé ni wọ́n ń pè ní illiterate. No. Ẹni tí ó kàwé tí ó ka ọpọlọ ni illiterate. Because ọpọlọ ju ìwé lọ ń gbà mí. Sorry to say. Odò láyé Àrẹ̀mú. Mo kọ́gbọ́n orí mi bẹ́mi náà máa wé o. Mo ti kọ́gbọ́n orí mi bẹ́mi náà máa wé o. Ìwé yàtọ̀ ọgbọ́n orí mà lọ jẹ́ bàbá. Nísìn ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó kàwé ní gba graduate ṣiṣẹ́. Illiteracy dà ń bẹ̀ o. Bẹ́ẹ̀ ṣe wínú MC Olúọmọ kọ̀kàwé èèyàn kúkúrú ẹ̀ wá ń pẹ́ ní gígùn ránṣẹ́. What an achievement. So ti rí Ìgbòho ẹni tí ń sọ̀rọ̀ yìí kò lè dẹnu géètì olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kọ́ wọlé. Ó tún lè wọlé. Ìgbòho lójú àánú. Wọ́n lè pọ́ wá tọrọ báárà ni. Ìgbòho lè pé ẹ bá ń fún ní nǹkan kébi ọmọ pákú. Yes, bó ṣe wà yìí. I can say that categorically. Now, wọ́n ń pe wèrè ní wọ́n fa pé ewúrẹ́ jiyàn. Wọ́n ń pe wèrè ní wọ́n fi ta àgùntàn jẹka. Wọ́n ní wèrè ní ó ń gẹṣin lọ́sùn ń gọmọ èèyàn lóru. Sunday Igboho lọ fẹnu pè báwọn. Ni wọ́n ń pè ní literate. Kò kàn bá dandan kéèyàn gba certificate jáde ní school. Ẹni tí ń pe Sunday Igboho ní literate kí ló ń gan? Kò lè dá Ìbà Gani Adams pé Ìbà Gani Adams. Kò lè dá Abúlé Ẹ̀gbá pé kọ́dánmọ́rán Abúlé Ẹ̀gbá láìsí kọ̀ǹdọ́kítọ̀. Abúlé Ẹ̀gbá àwórí U-turn Abúlé Ẹ̀gbá àwórí U-turn. Bí èèyàn bá ń sáré pé àwọn tá a ṣe kọ̀ǹdọ́rì la lè mọ̀. So kí ló lè prompt woman yìí láti jáde? Okay, now ńgbà tó bá sọ pé Sunday Igboho illiterate ni. Tó bá kàwé ní tí Igboho achieve láyé kò lè achieve ẹ̀. With due respect sí ẹ̀gbọ́n mi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Tí Igboho bá kàwé tó bá jẹ́ graduate kò lè ní tó ní yìí. Torí tó bá jẹ́ graduate ní tí ó wà lọ́kàn ní bó ṣe fẹ́ ṣiṣẹ́ ń bank, bí ó ṣe ṣiṣẹ́ ń company, bí ó ṣe ṣiṣẹ́ ń factory kò sì lè ní tó ní. Ṣùgbọ́n lo and behold kọ̀kàwé ọmọ gómìnà kọ̀kàwé ọmọ ààrẹ kọ̀kàwé ọmọ inspector general police ọmọ gómìnà tó pọ̀ ọmọ àwọn èèyàn ńláńlá tó pọ̀ kò sì kàwé.
ẹ wá béèrè lọ́wọ́ òpònú pé kí láǹfààní ìwé kíkà gan-an, kí láǹfààní ìwé kíkà gan-an? Ìwé dá o, ìwé dá láti mọ̀ọ́kọ mọ̀ọ́kà. The best education fún ẹ̀dá láyé primary and secondary school ni. Ẹ gbádùn mi, best education, ẹ quote mi anywhere, best education fún ẹ̀dá láyé primary and secondary school ni. Màá wá yọ àwọn tó jẹ́ pé tertiary institution help, màá yọ sọ́tọ̀ fún yín. Àwọn tó lọ ṣe nursing, àwọn tó ṣe science, àwọn medicine, àwọn tó ṣe law àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó jẹ́ pé number 1 kọ́ọ̀sì wọn ọdún 4 ọdún 7 ni. 2 wọn ò kí manage cut off mark láti wọlé ìwé. Admission wọn máa ń wà strict. Àwọn yẹn ló ń kẹ́kọ̀ọ́ ní school. Sorry o, àwọn tó kù ń kẹ́kọ̀ọ́, ẹ má sì mí gbọ́ o, ṣùgbọ́n tá à ń kọ́ ní higher institution kò wúlò fún ilé ayé wa mọ́, yàtọ̀ sáwọn tí mo sọ yẹ àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Reason ni pé education Nigeria ó dìgbà táwọn tó wà ní ìgbọ̀nù ètò ẹ̀kọ́ tí wọ́n bá ṣàtúnṣe sí ní higher institution. Ẹ má jẹ́ kí akẹ́kọ̀ọ́ ṣe ju kọ́ọ̀sì méjì lọ, ní kọ́ọ̀sì kan kọ́ má ṣe ju subject méjì lọ. A lọ ń jẹ́ kákẹ́kọ̀ọ́ ṣe 16 subjects, 12 subjects, 15 subjects ni ò jẹ́ kí àwọn expert ó jáde, because kò rọrùn fún ọ láti kàwé 10. Àfẹ́sẹ̀ sáàmù nísìnyí àwa fẹ́ ṣe 10 subjects within a course. Láti ka ìwé 10 subject 10 ó máa fẹ́ dorí èèyàn rú. Ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń dọ́gbọ́n sí nílé ìwé ni. Ní ó jẹ́ kán lè fojú sí nǹkan tán kọ́, ní ó jẹ́ kán lè fọkàn sí, ní ó jẹ́ kí wọ́n mọ̀ ọ́n. Ló jẹ́ pé certificate nìkan wọ́n gbé dání. So now mo wà amazed ńgbà tí mo gbọ́rọ̀ tí MC Olúọmọ sọ. MC Olúọmọ ní wọ́n lòun ò kàwé, ṣùgbọ́n lónìí ó ní national chairman àbí national president NURTW Abuja lolúọmọ wà ó, kò sí kàwé. Tí Olúọmọ bá kàwé kò ní ṣe conductor, tí ó bá ṣe conductor kò ní débi tó dé lónìí. Ó wá mọ̀ bí tó múnú mi dùn jù. MC ní àìkà mọ́ fọ́lọ́mọ o, wọ́n ní wọ́n lòun ò kàwé, ṣùgbọ́n gbogbo àwọn ọmọ òun àìkà mọ́ fọ́lọ́mọ o 15 àbí 16 ó l'Amẹ́ríkà ni wọ́n wà tán ti kàwé. Gbogbo àwọn tó ti jáde, àwọn tó ti graduate Amẹ́ríkà wọ́n wà. Lo and behold, my lovely brothers and sisters, èmi àti ẹ tá a lá kàwé aworímọ àkálóòtọ́, mélòó ọmọ rẹ ní ń bẹ l'Amẹ́ríkà, mélòó ọmọ tèmi ní ń bẹ l'Amẹ́ríkà? N ò tí ì tẹ sọ ilẹ̀ Amẹ́ríkà rí. Ìyá yìí èpè kọ́ kìí ṣe pé èèyàn ròyàn pin, bọ́ bá lọ sí Amẹ́ríkà lójú àlá ni. Orílẹ̀-èdè tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho tí ì dérí kọ́pọ̀, kò sọ ọmọ tí ẹ̀ kankan náà ní Nàìjíríà. Àwọn tó wà ní Canada, àwọn tó wà ní Germany, ó dẹ̀ ń pè ní literate. Nígbà tí mo understand àwọn èèyàn tí mo ń bínú ẹ̀dá, mo máa rí pé àwọn tí kì í tó èèyàn ni mo ń bínú èèyàn. Ilé ìsọpọ̀ ń gbìjà Gani Adams. Ǹdẹ̀rẹ́ nìkan tó rí ibi tí Sunday Igboho ti jáde sí kámẹ́rà tí ń bú Gani Adams rèé. Olólùfẹ́ alátẹ̀lé wọ́n lè gbìjà ẹni tí wọ́n ń tẹ̀lé. Ayé la ti bá. World Cup ń lọ lọ́wọ́ nísìn, àwọn fáǹsì Ronaldo, àwọn fáǹsì Messi wọ́n ń gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú ara wọn. Messi ọmọ mẹ́ni kankan rí, Ronaldo ọmọ dẹ́ni kankan mọ́. Nígbà tí n bá ń jà nítorí Messi tó jẹ́ pé gbànàgbànà lolúwa rẹ̀ fi jù lọ, àbí Ronaldo tó jẹ́ pé gbànàgbànà lolúwa rẹ̀ fi jù lọ. Ṣùgbọ́n tó yẹ jẹ́ pé téèyàn bá achieve 5% nínú tán achieve láyé, òun tó ń ti ráyé wá ṣé ní mọ̀ bá wọn jà lónìí nítorí ẹ̀. Gani Adams tẹ̀sùn kún nítorí ẹ̀. Gani Adams ti ráyé wá already, ó ti ráyé gbé already, ó ti ráyé lò already. Èèyàn bá sunkún kó forí gúnlẹ̀
Gani Adams ti wálé ayé ó ti achieve. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tẹ́ fẹ́ para yín torí ẹ̀. Ntí ó jẹ, tí ó mu, ntí ó ná, tí ó lò, tí ó ìdàgbà, tí ó ìdògbò, ó ti wà ńlẹ̀, ìlànà ẹ̀ ti wà ńlẹ̀. Fọ́mọ Adéyẹmọ. Wọ́n tẹ́ fẹ́ para yín lé lórí. Ojú ọ̀run fẹ̀, ó tẹ́ yẹ́fò láì fara gúnra wọn. Kálukú wa lè ṣe tó bá wù ú lásìkò tó wù ú. Tẹ́nìkan kò ní dí ẹnìkan kan lọ́wọ́. Òwe fún òwò lọ́rùn. Ṣé rí content tẹ́ nígbò ó ń create un? Àwa like ẹ̀ because content creator làwa náà. Àwa enjoy content bó ṣe ń create content yẹn. Ó múnu wá dùn, ó mórí wa yá, ó mórí wa wú. Àwa náà fẹ́ dàbí tiẹ̀. Yóò wá ká especially me. Ìmọ̀ ń wù mí gbé ẹni pé kán sọ fún mi tán bá ń lọ kémi náà tẹ̀lé wọn. Kájọ lọ create content ń bẹ̀. So ẹni tó bá tó náà bá dẹ̀ ní grace láti create content ẹjọ́ create ẹ̀. Kálukú wa ló ní fóònù tó lè face ẹ̀. Kálukú wa ló lè gbé fóònù lábúrò àtàbọ̀ mi ẹ̀kan lọ́wọ́. Ẹ máa record mi, mò ń create content náà nìyẹn. Kìkìdá olórí burúkú gbogbo. Gbogbo ẹnu tó ń jà yẹn ẹnu lásán ló ń jà. Orí tó kó lè bá di followers, kó lè bá máa fi owó kó máa gbowó sápò ara ẹ̀ ni. Tẹ̀wọ́ èèlò náà ti gbà lọ́wọ́ ọ̀ràn babaláwo kú babẹ̀ báyìí nìsín. Owó kí nìgbò ń gbà? Owó ta nìgbò ti sunkún owó dé? Èèlò nìgbò ti wá béèrè? Èèlò nìgbò ti béèrè lọ́wọ́ babaláwo kú babẹ̀? Owó kí náà fẹ́ gbà? Because kò yé mi tí ẹ mọ̀ túmọ̀ ẹ̀ rárá. Mi mọ̀ tó jẹ́ tó dé tí lára ìfipọ̀ tó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì ni ó gbọ́dọ̀ wá bẹ́ẹ̀. Ẹni tí ó bá ti lógo ni kì í lógun. Ẹni bá ti lógo ogun gbọ́dọ̀ wà. So mọ bí tán ti ṣèpàdé tán ti kóra wọn jọ o. Sunday Igboho kò lè ṣe nǹkan kan ẹlẹ́nu ni bọ̀ tó ń ṣe mẹ́wàá. Ó ń ṣe mẹ́wàá. Ó ń fèsì àwọn ajínigbé. Ẹ̀yin òkú òlábúlé Ẹ̀gbá. Níbi tẹ́ ẹ ti ń jókòó ti pàrágà. Torójú tí mò ń wé ojú ń pàrágà ni. Tí mo jọ́ lùrì gan Sunday Igboho nínú póòsì nínú Oòduà Sunday Igboho ò lè kó. Póòsì wèrè wo póòsì kí ni póòsì wèrè ní Oòduà? Oòduà wo? Kí láǹfààní Oòduà? Kí láǹfààní orógbó wọn? Apá kọ̀ láwẹ́. But everywhere láti ń gbúrò àwọn hunter. Everywhere láti ń gbúrò vigilante. Everywhere láti ń gbúrò àmọ̀tẹ́kùn. Àgbúrò PC ń bì kankan. Ó wá nípò rẹ̀ lóòdùà ní Oòduà. Kí ni àǹfààní Oòduà? Kí láǹfààní orógbó yín? Apá kọ̀ láwẹ́. Ajẹ́lẹ́nu okòrò. Ewé ẹ̀ ò ṣe é pọ́nkọ, igi ẹ̀ ò ṣe é dáná. A tún ní a fi bọ òòṣà tán tún fi ń bọ ó tún jó òòṣà líle. Fèsì ni láti bá mi fà. Ṣèbí bá tí wọ́n wá gbé nígbà kan nílé. Ọ̀ǹgbọ́n mẹ́ran ó níbo ò lè fèsì ń kó bò ń fà á. Ó sọ̀rọ̀ ọmọ Fúlàní kan lẹ́ẹ̀kan kẹ́ wọ́n sọ pé àwọn máa fún lówó mọ́tò sàn lè sanwó epo Ìgbòho ṣá. That is number one. Secondly, ọmọ kékeré lọ́gbọ́rọ́ tó sọ̀rọ̀ àwọn tó jẹ́ bàbá ẹ̀ ó ti kì í lọ péjọ eré kú kí ló ń ṣe eré mọ́dé kí ló ń ṣe ìjọ tó bá tún táwọn bá tún rí pé ó tún ṣerú ẹ̀ ọ jẹ sánná bàbí ìyà ó ti panu ẹ̀mọ́ látijọ́ náà o bẹ́ẹ̀ bá kí ọmọ mọ́lẹ̀ rẹ̀ sí ọ sọ pé kọ́ńtẹ́ǹtì ló ń ṣe òun lè dúró dègbò kò lè dúró dájà gbòó lásán. What are you talking about? Táwọn bọ́lá táwọn abajà ní ilé ẹ̀ kó ṣe dàrẹ́tì ìfọ́ bó ṣe máa ń dàrẹ́tì. Ẹ kó sì lọ bàbá yín náà kí bàbá yín náà ó pè é. Now àkàndọ̀ ọ̀dà kókó tó di pé máa kó lórí program yìí jàre. So gbogbo ẹ̀yin èèyàn tí ń sẹ̀ǹdì ẹ̀ sí mi tó sọ pé ká sọ̀rọ̀ nípa ẹ̀ kí wàá lẹ́rù pa fẹ́ sọ ń pa ilé yìí. Mi ò rò pé Igboho ráàyè gbogbo nọ́sẹ̀nsì láti mọ̀ pé irú ilé ìlẹ́jọ́ ń bo lọ́ jẹun kù sí. Bí Igboho bá pè lẹ́jọ́ Igboho náà ni ó tún gba lọ́ọ̀yà fún bó ṣe wáyé o lo àǹbì o because àwọn tán jọ ń ṣe OPC wọ́n sá fún ni o. Wọ́n sá fún ni o, I can say that o. Kí mo ní wọ́n ṣe? Wọ́n sá lọ fún wọn ní bá dá ṣíṣì. So now ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń send message sí mi pé ẹ fẹ́ bá àyàn sọ̀rọ̀ ní nkí àgbò yeah especially ńgbà tá a gbé drone lọ àwọn èèyàn kan bá mi sọ̀rọ̀ ní message mo dẹ̀ sọ fún ọ ní nọ́mbà ṣínà ìyẹn
Mr Wisdom mo fún ọ nọ́mbà ẹ̀, so mo nígbàgbọ́ pé a tún lè ráwọn èèyàn míì táwọn náà ní interest, because àlàyé tí mo ṣe nípa drone yẹn ẹ má bínú o, Ìgbòho ọ̀ràn mi iṣẹ́ o, iṣẹ́ àdájẹ́ tèmi ni o. Ìgbà tí mo ṣàlàyé drone yẹn, eléyìí tí ìgbìyànjú rà ó tún ní senior yẹn wọ́n ṣàlàyé àwọn iṣẹ́ ẹ̀. Bó bá ó lè rí èèyàn tó wà nínú ilé yóò sọ yé àwọn èèyàn tó wà ńbẹ̀ ní tó wà lára wọn tán gbé dání, bóyá wọ́n ní nǹkan ìjà olóró lára, yóò ṣàlàyé, yóò gbé jáde, ẹ máa rí clean and clear, ẹ̀ẹ́dẹ̀ ní gbòhùn ẹ̀. Wọ́n ní $10,000 ni wọ́n ń tà á l'Amẹ́ríkà. So ìyẹn gangan ni wọ́n máa ń lò fáwọn tẹ́rọ̀. So ṣùgbọ́n ilé tí agbára gbìyànjú ká náà ni gbìyànjú ṣe ń ó wá wù ẹ̀yin náà ẹ fẹ́ bá Ṣínà sọ̀rọ̀, ìyẹn Mr Wisdom, nọ́mbà rẹ̀ lélẹ́yìí, nọ́mbà Mr Wisdom ní ilé yìí. Ìgbòho òòṣà ò béèrè nǹkan kan lọ́wọ́ ẹnìkankan, Ìgbòho òòṣà ò dẹ̀rẹ́ mi níṣẹ́, wọn ò sì rẹ́ nìkankan ṣẹ́, kẹ́nìkan kọ́ dẹ̀ mọ́ ṣèkówó jọ lórúkọ Ìgbòho òòṣà lẹ́niwíà. Ìgbòho ní interest, but èmi ń sọ torí àwọn èèyàn kọ̀ọ̀kan tí ń test wa, tí ń béèrè lọ́wọ́ wa, bẹ́ẹ̀ bá ní interest o, bọ́yá ẹ̀yin náà fẹ́ ra drone o, ẹni nǹkan tẹ́ fẹ́ fi kún ìwé ẹkùn lọ́wọ́, ìrù ẹkùn ni Sunday Igboho ibi ọ̀pá, kò sì sunkún oúnjẹ sẹ́nì kankan. Ẹ pè Mr Wisdom sórí nọ́mbà yìí +234 706 714 6610. Mr Wisdom ni ó gbé. Àbúrò Sunday Igboho gangan ni, kì í jìnnà sí Sunday Igboho, àbúrò mi dáadáa ni, kò ní fi kan pé méjì, kò ní fi gbá kan bọ̀ kan nú, gbogbo ohun tẹ́ ẹ bá sọ ni ó ṣàlàyé fún Ìgbòho tóótó, kò ní ṣàparùtù. Lẹ́ẹ̀kan sí +234 706 714 6610 +234 706 714 6610 nọ́mbà tẹ́lẹ̀.